ẹni tí wọ́n wá fẹ́ mú tí wọ́n fẹ́ tì mọ́lé ìgbà tí wọ́n bá mú lọ́wọ́ yẹn wọ́n gbọ́dọ̀ sọ ìdí tí wọ́n fi fẹ́ mú irú ẹni bẹ́ẹ̀ tán fi fẹ́ tì mọ́lé wọ́n gbọ́dọ̀ sọ ìdí yẹn fún at the point of arrest in tó lè mú iléeṣẹ́ ọlọ́pàá mọ́ sọ ìdí tí wọ́n fi fẹ́ mú yàn òun ni pé tán bá mú ẹni yẹn níbi tó ti ń dá ẹ̀ṣẹ̀ yẹn lọ́wọ́ one àbí tó ṣe yí pé ó ti dá ẹ̀ṣẹ̀ yẹn tán ó wá ń sá lọ wọ́n wá ẹ̀ṣẹ̀ wá lé mú ìyẹn kò ní ìdí kí ọlọ́pàá ẹ̀ṣẹ̀ mọ́ sọ fún pé ọ̀dẹ́ṣẹ̀ báyìí la fi fẹ́ mú ọ tá a bá wo ìwé òfin èyí tó gbélé iṣẹ́ ọlọ́pàá kalẹ̀ section 35 subsection 1 of the Police Act section 6 subsection 1 of the Administrator of Criminal Justice Act 2015 section 35 subsection 3 of the Constitution of the Federal Republic of Nigeria tí wọ́n ṣe ní ya 1999 again section 14 Administration of Criminal Justice Act again section 36 eléyìí tó ń sọ̀rọ̀ nípa fair hearing ẹ nílò láti sọ ìdí tí ẹ fi mú yàn fún kó tó di pé ẹ mú kúrò níbi tí ẹ ti fẹ́ arrest ẹ níwọ̀n ìgbà tí ìbá ti ṣe yí pé ó ń dá ẹ̀ṣẹ̀ yẹn lọ́wọ́ lẹ fi mú ṣùgbọ́n táwọn náà bá ní ká apply law yìí ìyẹn òfin yìí ká apply rẹ̀ sí bó ṣe ń lọ ní àwùjọ wa lénìí ẹ mọ̀ àwọn ọlọ́pàá kan lè dé nígbà mẹ́kan béèrè pé ṣé wọn lágbájá ó bá sọ pé wọn lágbájá bá ìyẹn tí ó tẹ̀lé ìgbájú ni kẹ́ tó wo bí kẹ́ tó wọ̀ wọ́n ti ṣaláńkọ́ọ̀fù lọ́wọ́ lẹ́sẹ̀ wọ́n kọ́kọ́ lu ti ẹ̀dẹ̀ náà kó tó di pé wọ́n rún mọ́nú mọ́tò wọ́n wà máa mú lọ ojúṣe ọlọ́pàá tó fẹ́ mú yàn òun ni láti sọ ẹ̀tọ́ tí ẹni tí wọ́n fẹ́ mú tó ní lábẹ́ òfin àwọn ẹ̀tọ́ wo lẹni tí wọ́n fẹ́ mú ní lábẹ́ òfin àkọ́kọ́ ni yí pé láti dákẹ́ the person that is being arrested has right to remain silent and it is duty bound on any police officer that wants to effect any arrest to inform the suspect of his right to remain silent or even avoid to answer any question ó lẹ́tọ̀ọ́ láti dákẹ́ láti dákẹ́ àti láti mọ́ dáhùn ìbéèrè kankan tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀ láti mọ́ dáhùn ìbéèrè kankan tí wọ́n bá béèrè lọ́wọ́ ẹ̀ ó lẹ́tọ̀ọ́ yẹn lábẹ́ òfin kí ló fa ilé ní pé ṣe mọ̀ yí pé ẹni tí wọ́n bá mú section 36 subsection 5 of the 1999 Constitution tó ń sọ̀rọ̀ nípa fair hearing wọ́n ní ẹni tí wọ́n bá fẹ̀sùn kàn kò tí ì di ẹlẹ́ṣẹ̀ àyàfi ìgbà tí wọ́n bá tó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó ń tì o ẹlẹ́ṣẹ̀ ni ilé ẹjọ́ nìkan ló sì ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti ṣe kíni o láti kéde èèyàn kan yí pé ó ti dá ẹ̀ṣẹ̀ torí pé ní tẹ́ fẹ́ lọ mú òfin ní pé kẹ́ ẹ presume ẹ̀ as innocent presumption of innocent sì wà ẹ lẹ́tọ̀ọ́ láti nà àbí láti fìyà jẹ àbí láti subject ẹ̀ to a human treatment or degradation níwọ̀n gbà tẹ́ ẹ bá ń arrest ẹ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ lẹ́tọ̀ọ́ láti sọ fún yín pé o lẹ́tọ̀ọ́ láti má sọ nǹkan kan o dákẹ́ gbogbo kọ́yàn tá a bá ń bí ọ lẹ́tọ̀ọ́ láti má dáhùn ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ lórí lónìí kò rí bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ lu ayé rẹ̀ tẹ̀ kódà yín tí ò ṣe yóò sọ pé òun ló ń ṣe kí Ọlọ́run ó dákọ̀ kó ṣàánú wa.